Adajọ Sowemimo dá ẹjọ́ ẹ̀wọ̀n fún Awolọwọ. Ọjọ́ náà ló sá kúrò lÉkòó, ó sá lọ sí Kaduna nílé Sàdáúnà ní gbogbo ayé bá ń béèrè pé kí ló lọ ṣe. Ọjọ́ burúkú ni ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 1963, ọjọ́ tí kò ṣeé gbàgbé fún gbogbo àwọn tí wọ́n wà láyé nígbà náà ni, pàápàá nílẹ̀ Yorùbá tiwa níbí. Ọjọ́ náà ni Adajọ Sowemimo, ọmọ àwọn Sowemimo ní Abẹ́òkúta, sọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Ó sọ sẹ́wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára sí ni. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ló pa lọ́lọ́, àárín àwọn olóṣèlú dàrú, gbogbo ọmọ Yorùbá sì dorí kodò. Nǹkan dàrú nílẹ̀ Yorùbá pátápátá ni o. Yàtọ̀ sí àwọn Ládòkè Akíntọ́lá àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ tuntun tí wọ́n ń yọ̀ kiri, àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà olóṣèlú tí wọ́n gbọ́n tí wọ́n sì mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ àti bí ọ̀rọ̀ náà ti ń lọ, àti èpè ràǹdùràǹdù tí Awólọ́wọ̀ ṣẹ́ lọ́jọ́ tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún yìí mọ̀ pé nǹkan burúkú kan yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Níwájú gbogbo èèyàn ni Awólọ́wọ̀ ti sọ nínú ilé ẹjọ́ bẹ́ẹ̀ pé adájọ́, mo sọ tọ̀wọ̀tọ̀wọ̀ níwájú yín pé gbogbo ẹjọ́ tí ẹ dá yìí kò tẹ́ mi lọ́rùn rárá o. Ó ti tó bí 30 ọdún báyìí tí mo ti ń ṣe òṣèlú, èmi pẹ̀lú àwọn díẹ̀ kan lásìjà tí a bá àwọn òyìnbó ja ìjà oríṣiríṣi títí tí wọ́n fi lọ tí ilẹ̀ wa Nàìjíríà sì gba òmìnira. Ǹjẹ́ kò wá jẹ́ nǹkan ìyanu pé láti bí ọdún 3 tí Nàìjíríà ti gba òmìnira yìí, oríṣiríṣi ìtìmọ́lé làwọn tí ìjọba padà bọ́ sí lọ́wọ́ ti ń fi mí sí. Bẹ́ẹ̀ kò sí ohun méjì tí mo lòdì sí ju ayé alábátá tí àwọn aṣáájú Haúsá ń jẹ nílẹ̀ yìí lọ. Bó tilẹ̀ jẹ́ pé ilé wọn nílẹ̀ Haúsá lọ́hùn-ún ni wọ́n ti ń ṣe gbogbo pálapàla yìí, síbẹ̀ mo ń jà kí ìwà ìkà náà dópin lọ́hùn-ún àti kí wọ́n má sì gbé irú ìwà bẹ́ẹ̀ dé àárín àwọn Yorùbá tiwa níbí. Mo mọ̀ pé inú òkun ayé lẹ fẹ́ sọ mí sí yìí o, ṣùgbọ́n pẹ̀lú ọkàn kan ni mo fi ń lọ, nítorí mo mọ̀ pé ilẹ̀ ayọ̀ ni yóò mọ́ lọ́la. Kíní kan tó dá mi lójú ni pé inú òkun tí èmi náà fi yín sí yìí náà ni wọ́n ó padà wá bá yín, nítorí èmi ò ní kú sẹ́wọ̀n ní tèmi o. Ọ̀rọ̀ yìí ló ń ba àwọn ọlọ́gbọ́n lẹ́rù tí wọ́n sì sọ pé nǹkan burúkú lè ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n yìí o. Ṣùgbọ́n àwọn Akíntọ́lá kò gbà bẹ́ẹ̀, ẹ̀rín ni wọ́n ń rín tí wọ́n sì ń jó ijó ayọ̀ kiri. Níbi tí ọ̀rọ̀ náà dùn mọ́ wọn nínú dé, wọ́n dá orin dídùn létí ara wọn, wọ́n sì ń kọ kiri pé Akíntọ́lá ń ṣọdún nílé, Awólọ́wọ̀ ń ṣe tiẹ̀ lẹ́wọ̀n, Akíntọ́lá ń ṣọdún nílé, àti àwọn orin ìbànújẹ́ míì bẹ́ẹ̀. Kí á ní ilé ìjọba ti kún fọ́fọ́ tí wọ́n sì ń kí Akíntọ́lá kú oríire. Ṣé ní gbogbo àsìkò tí Awólọ́wọ̀ fi wà ní tìmọ́lé tí wọ́n bá ṣẹjọ́ pé ó fẹ́ fi tipátipá gbàjọba yìí, àwọn bàléwà ti fi ọgbọ́n dá Akíntọ́lá padà sílé ìjọba. Wọ́n ti gbé ìdájọ́ awúrúju kan kalẹ̀ pé kí Akíntọ́lá máa ṣe ìjọba rẹ̀ lọ. Gbogbo eléyìí kò sì ṣẹ̀yìn adájọ́ àgbà Adétòkunbọ̀ Adémọ́lá. Èyí ló fà á tó ṣe pé bí àwọn olóṣèlú àti àwọn mínísítà tí wọ́n ń rí nǹkan pọ́nlá lábẹ́ ìjọba Akíntọ́lá ti gbọ́ pé wọ́n ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n, gbogbo wọn rọ́ jáde ni. Ó di ilé ìjọba níbi tí Akíntọ́lá wà, wọ́n sì ń kí i kú oríire pé ó ti rẹ́yìn Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni àríyá bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ. Ènìyàn kò lè ṣẹ̀ṣẹ̀ máa sọ bí inú àwọn aráalé Awólọ́wọ̀ fúnra rẹ̀ yóò ti bàjẹ́ tó, pàápàá ìyàwó rẹ̀ Hánà Ìdòwú. Obìnrin náà bára jẹ́ nítorí gbogbo ohun tó wà lọ́kàn ẹ̀ ni pé àwọn ọ̀tá àwọn ti mú àwọn. Bẹ́ẹ̀ nítòdodo ọwọ́ àwọn ọ̀tá tẹ Awólọ́wọ̀ lójú ogun. Bí obìnrin náà ti ń sunkún tirẹ̀ nílé, bẹ́ẹ̀ ni ìyàwó Akíntọ́lá Fadérera ń rẹ́rìn-ín tí àwọn ọ̀rẹ́ rẹ̀ sì ń lọ kí i ní ilé ìjọba tí wọ́n ń sè tí wọ́n ń sọ tí àríyá sì ń lọ jaburata. Ṣùgbọ́n ọkàn àwọn ọlọ́gbọ́n kò balẹ̀ rárá. Kálukú ló mọ̀, adájọ́ tó dá ẹjọ́ Awólọ́wọ̀ pàápàá ọkàn rẹ̀ ò balẹ̀. Àìbalẹ̀ ọkàn náà sì bá Adájọ́ Sowemimo tó bẹ́ẹ̀ tó fi sá kúrò ní ilẹ̀ Yorùbá pátápátá. Ilẹ̀ Haúsá lọkùnrin náà sá lọ. Ó ní òun ń lọ fún ìsinmi. Bẹ́ẹ̀ kò tí ì pé ọdún kan tó gba ìsinmi kan. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ara rẹ̀ kò yá, ṣùgbọ́n òun náà kò mọ ohun tó lè ṣẹlẹ̀ sí òun bí òun bá wà ní àárín àwọn Yorùbá. Ìyẹn ló fi sá gba ilẹ̀ Haúsá lọ. Ilẹ̀ Haúsá tí ọkùnrin náà sá lọ yìí, òun àti àwọn tí wọ́n ń ṣèjọba kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀. Ohun tí wọ́n sọ ni pé òun lọ sí ìlú London
nílùú òyìnbó lọ́hùn láti lọ sinmi ni. Àfi bó ṣe jẹ́ pé ilẹ̀ Haúsá ni wọ́n gbúròó ẹ̀ sí, Kánò ni wọ́n ti rí ní gbogbo ohun tí wọ́n ń bò bá tú síta pátápátá. Ìwé ìròyìn kan ló tú àṣírí náà, Daily Express ló tú àṣírí pé adájọ́ Sówẹ̀mímọ́ ti sá lọ sí ilẹ̀ Haúsá. Ọjọ́ 11 oṣù kẹsàn-án ni adájọ́ náà dá ẹjọ́ yìí, ṣùgbọ́n lọ́jọ́ náà níṣe ló sá kúrò nílé tó ń gbé. Kò sì sẹ́ni tó mọ ibi tó sùn sí, àfi àwọn tí wọ́n fi pamọ́ síbẹ̀ nìkan. Ìkéde tí wọ́n sì ṣe fún gbogbo èèyàn ni pé òun lọ sí London lọ sinmi. Ṣùgbọ́n lóru ọjọ́ náà kí ilẹ̀ tó mọ́, wọ́n ti gbé e dé Kánò nínú aeroplane kan. Níbẹ̀ ni àwọn oníròyìn Daily Express ti rí nígbà tí wọ́n fi òru gbé e wọlé. Kánò ló wà títí ọjọ́ náà. Nígbà tó sì tún di òru, wọ́n tún gbé e ó di Kaduna. Aeroplane aládàáni kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ ni wọ́n fi gbé e láti Kánò lọ sí Kaduna. Ṣùgbọ́n àwọn oníròyìn Daily Express tí wọ́n ti ń ṣọ́ ọ tún rí i. Wọ́n sì tẹ ìròyìn nípa rẹ̀ jáde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹsàn-án, ìyẹn ọjọ́ kẹta tí adájọ́ náà sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Wọ́n kọ ìròyìn náà jáde báyìí pé adájọ́ George Ṣódẹ̀yìndé Sówẹ̀mímọ́, adájọ́ tó dájọ́ àwọn tí wọ́n fẹ́ fipá gbàjọba àti àwọn tí wọ́n dìtẹ̀ mọ́ ìjọba ti dé sí ọ̀dọ̀ wa níbí o, ìyẹn Kaduna nífẹ̀ẹ́rẹ̀ òwúrọ̀ yìí o. Ìlú Kánò ni wọ́n ti ń gbé e bọ̀. Yàtọ̀ sáwọn ọlọ́pàá àti àwọn ọ̀gá agbófinró ìjọba, kò sẹ́ni tó mọ̀ pé ó wà nílùú yìí rárá. Nǹkan àṣírí ńlá ni wọ́n fẹ́ fi kinní náà ṣe. Ìròyìn tí a gbọ́ láti Kánò ni pé fẹ̀rẹ̀ àná ni ọkùnrin adájọ́ náà fò débẹ̀ lẹ́yìn tó fi òru kúrò ní Èkó níbi tó ti dá ẹjọ́ fún àwọn èèyàn tí wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀ mọ́ ìjọba, tó sì sọ olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ti fi ìgbà kan jẹ́ olórí ìjọba ìwọ̀ oòrùn Western Region sí ẹ̀wọ̀n ọdún 10. Ní ilẹ̀ Haúsá lọ́dọ̀ wa tí Sówẹ̀mímọ́ wà yìí, níbi tí olórí Nàìjíríà Tafawa Balewa máa ń dé sí, bó bá wá sí Kaduna ni wọ́n fi adájọ́ náà sí. Bẹ́ẹ̀ ni wọ́n sì fi àwọn ọlọ́pàá yí gbogbo ilé náà po tí kò sì sí eṣin tó lè wọ ibẹ̀. Ojúlé 20 ní Wharf Road níwájú pápá ìṣeré Kaduna ni ilé náà wà. Níbẹ̀ ni wọ́n fi ọkùnrin náà sí, tí wọ́n kò sì jẹ́ kí oníròyìn kan gba apá ibẹ̀ kọjá rárá. Àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn agbófinró dúró wámú sí ilé náà ní o. Tọ̀sán tòru ni wọ́n fi wà níbẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Mọ́tò àwọn ọlọ́pàá adójúkogun kan wà nínú ilé náà. Bẹ́ẹ̀ ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wà níwájú ibẹ̀ pẹ̀lú nọ́mbà rẹ̀ tó jẹ́ IND 196. Ó jọ pé mọ́tò tí wọ́n gbé fún ọkùnrin náà kó máa lò tó bá fẹ́ jáde nìyẹn. Kò sí ẹni tó lè sọ ìdí pàtó tí adájọ́ Sówẹ̀mímọ́ fi wá sí Kaduna o, ṣùgbọ́n ohun tí ẹnìkan tó ní a kò gbọ́dọ̀ dárúkọ òun sọ ni pé ọkùnrin adájọ́ náà wá sinmi ni. Ohun tí a kọ́kọ́ gbọ́ lánàá ni pé adájọ́ náà ti lọ sí London láti lọ sinmi, àfi bí àwọn oníròyìn Daily Express ṣe rí i pé Kánò ló lọ. Kánò náà láti rò pé yóò ti sinmi, àfi bí a tún ṣe rí i ní Kaduna. Báyìí ni ìròyìn náà ṣe lọ. Ẹnu sì ya gbogbo ọmọ Nàìjíríà pátá, kì í ṣe àwọn ọmọ Yorùbá nìkan, pé Sówẹ̀mímọ́ kò rí ibòmíràn tí yóò ti sinmi lẹ́yìn tó dájú ẹ̀wọ̀n fún Awólọ́wọ̀ ju Kaduna lọ. Ìròyìn tó sì jáde lẹ́yìn ọjọ́ yìí tún ṣàlàyé pé níwọ̀nba ìgbà tí Sówẹ̀mímọ́ fi wà ní Kaduna, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló dé ilé Sàdánà Sokoto Ahmadu Bello, ìyẹn àwọn ọ̀tá Awólọ́wọ̀ gan. Wọ́n ní bó ti kọ́kọ́ dé Kaduna báyìí, wọ́n gbé e lọ sílé ọkùnrin náà lóru. Nígbà tó sì tún di ọjọ́ kẹta, Sówẹ̀mímọ́ tún padà lọ sí ọ̀dọ̀ ọkùnrin olórí ìjọba ilẹ̀ Haúsá náà. Ọ̀rọ̀ náà kò lè ṣe kó má ya gbogbo àwọn tí wọ́n gbọ́ lẹ́nu, nítorí pé bí ìgbà tí Sówẹ̀mímọ́ lọ sí Kaduna láti lọ sọ fún Sàdáúnà pé mo ti jíṣẹ́ tẹ́ rán mi ni. Ohun tí gbogbo èèyàn ṣe ń rò bẹ́ẹ̀ ni pé bí Akíntọ́lá ṣe rí sí Awólọ́wọ̀ kí ìjà wọn tó bẹ̀rẹ̀, tó ṣe pé òun ni igbákejì Awólọ́wọ̀, tó sì jẹ́ àṣẹ tí Awólọ́wọ̀ bá pa fún un, ìyẹn fún Akíntọ́lá ni ọkùnrin náà yóò sáré tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ni Tafawa Balewa tó ń ṣe lórí ìjọba Nàìjíríà ṣe rí sí Ahmadu Bello, ìyẹn Sàdáúnà. Ẹgbẹ́ òṣèlú wọn MPC, Sàdáúnà ní olórí ẹgbẹ́ náà, bí Awólọ́wọ̀ ṣe jẹ́ olórí ẹgbẹ́ Action Group. Sàdáúnà ló sì fi ránṣẹ́ sí Èkó pé kó wá ṣe ọmọ ilé ìgbìmọ̀ asòfin kí wọ́n tó mú bí olórí ìjọba Nàìjíríà. Ṣùgbọ́n ọkùnrin náà kàn jẹ́ olórí Nàìjíríà ni. Sàdáúnà yìí gan ló ń pàṣẹ, nítorí gbogbo ohun tó bá wí fún Balewa ni yóò ṣe. Bẹ́ẹ̀ Balewa kì í ṣe ọ̀tá Awólọ́wọ̀, Sàdáúnà ni ọ̀tá Awólọ́wọ̀. Ó kórìíra Awólọ́wọ̀ náà sì kórìíra rẹ̀ bíi kí n la. Ohun tí Awólọ́wọ̀ ṣe kórìíra ọkùnrin yìí ni pé
ọmọ ọba ni òun kò sì gbà pé àwọn èèyàn ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin. Ohun tí ọmọ ọba bá fẹ́ dandan ni kí àwọn mẹ̀kúnnù àti àwọn aráàlú lápapọ̀ ṣe. Bí ìbò bá ń bọ̀, òun kì í jáde láti campaign tàbí sọ ohun tí òun fẹ́ ṣe fún àwọn èèyàn. Àrífín ńlá lòun ka irú nǹkan bẹ́ẹ̀ sí, pé òun odidi ọmọ ọba yóò máa bẹ àwọn èèyàn pé kí wọ́n dìbò fún òun. Ohun burúkú. Gbogbo èrò ọkàn tiẹ̀ ni pé bí àsìkò ìbò bá ti dé kí òun rán ẹnìkan jáde kí wọ́n sì sọ fún àwọn èèyàn pé báyìí ni kí wọ́n ṣe dìbò. Ó parí nìyẹn. Ohun tí òun bá wí náà ni wọ́n sì gbọ́dọ̀ ṣe. Ṣùgbọ́n àwọn Awólọ́wọ̀ lọ síbẹ̀ láti la àwọn èèyàn náà lójú. Wọ́n sì sọ fún àwọn tálákà ní ilẹ̀ Haúsá pé bó bá wù wọ́n lè má dìbò fún Sardauna, àti pé bí wọ́n bá dìbò fún ẹgbẹ́ àwọn Action Group, òun yóò yọ wọ́n nínú àjàgà tí àwọn ọmọọba ilẹ̀ Haúsá máa ń fi sí ọrùn wọn. Èyí gan ló mú kí Sardauna jáde nígbà tí òun náà rí i pé àwọn èèyàn kan ti dìde ní ilẹ̀ Haúsá tí wọ́n fẹ́ máa tẹ̀lé Awólọ́wọ̀, tí wọ́n sì ń gbọ́ ohun ẹnu ẹ̀, tí wọ́n ń fẹ́ máa ṣe ohun tó fẹ́ kí wọ́n ṣe. Òun náà jáde, ó sì bẹ̀rẹ̀ sí sọ fún àwọn èèyàn pé kí wọ́n má dá Awólọ́wọ̀ lóhùn. Ẹgbẹ́ àwọn ìyẹn MPC tó jẹ́ ẹgbẹ́ Haúsá ni kí wọ́n dìbò wọn fún. Ṣùgbọ́n bí ọkùnrin yìí ti ń jáde bẹ́ẹ̀ ni ara níhùn. Ó sì bẹ̀rẹ̀ sí sọ ní gbogbo ìgbà fún àwọn èèyàn pé òun yóò fi ìyà gidi jẹ Awólọ́wọ̀, àti pé ìyà tí òun yóò fi jẹ àtìrandíran ẹ̀ kò ní gbàgbé láé. Kò sí ibi tó ti dúró tí kò ní bú Awólọ́wọ̀. Yóò ní ọmọ tálákà ni. Ìdí nìyí tí kò fi mọ ọlá àwọn ọmọ ọba. Bẹ́ẹ̀ náà ni Awólọ́wọ̀ kórìíra rẹ̀, yóò sì máa bú pé àwọn àgbà lọ́wọ́ mẹ́rìí, àwọn tí wọ́n ń fìyà jẹ mẹ̀kúnnù, Ọlọ́run yóò gba agbára lọ́wọ́ wọn. Ṣèbí bí nǹkan ṣe wà nìyí kó tó di pé ìjà dé láàrin àwọn ọmọ ẹgbẹ́ AG tí àwọn Akíntọ́lá kọ̀yìn sí Awólọ́wọ̀, tí ìjà náà kò sì parí títí tí Akíntọ́lá fi sátọ Sardauna lọ pé kó gba òun lọ́wọ́ Awólọ́wọ̀. Eléyìí jẹ́ ìdùnnú fún Sardauna. Kíá ló sì ti dìde sí ọ̀rọ̀ náà. Nígbà tí ìjà sì dé ní ilé ìgbìmọ̀ aṣòfin nìbàdàn tí àwọn ọmọ Akíntọ́lá da ilé ìgbìmọ̀ náà rú, kíá ni Sardauna ti kéde fún gbogbo ayé pé ẹ̀yìn Akíntọ́lá lòun wà ní tòun o. Níbẹ̀ ni nǹkan sì ti yí padà fún Akíntọ́lá. Ìdí ni pé Sardauna pàṣẹ pé Akíntọ́lá ní kí Balewa tẹ̀lé. Ó sì sọ gbogbo ohun tí yóò ṣe àti ọ̀nà tí yóò gbà fún un. Èyí ni Balewa ṣe bá má jẹ́ kó dùn mí sọ̀rọ̀, tí ìyẹn sì sọ pé ẹni tó lè bá àwọn yanjú gbogbo ọ̀rọ̀ náà ni adájọ́ àgbà Adétòkunbọ̀ Adémọ́lá. Ó ní òun ló lè fi gbogbo ohun tí àwọn bá ṣe sí abẹ́ òfin tí ẹnikẹ́ni kò sì ní fura sí àwọn. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń ṣe yìí, nígbà yòówù tí ọ̀rọ̀ bá fẹ́ ta kókó, Sardauna ni wọn yóò darí ọ̀rọ̀ náà sí. Àṣẹ tó bá sì pa ni wọn yóò tẹ̀lé kíákíá. Ìyẹn ni pé gbogbo bí wọ́n ṣe ń yí ọ̀rọ̀ Awólọ́wọ̀ sọ́tún tí wọ́n ń yí i sósì títí tí wọ́n fi dájọ́ fún un tí wọ́n sì sọ ọ́ sẹ́wọ̀n, kò sí èyí tí Sardauna kò mọ̀ níbẹ̀. Ọ̀rọ̀ náà kò dùn mọ́ Balewa nínú. Àwọn Haúsá kan sì kìlọ̀ fún un gidigidi pé kó má tẹ̀lé ọ̀rọ̀ Akíntọ́lá, pé kó má dá sí ọ̀rọ̀ wọn, kó fi Awólọ́wọ̀ sílẹ̀ o, kó ṣọ́ra fún àwọn aṣáájú Yorùbá tí wọ́n wá ń bá a lóru nítorí kò sí dáadáa kan tí wọn yóò mú bá ju aburú lọ. Ṣùgbọ́n kò sí èyí tí Balewa lè ṣe nítorí kò lè kọ ọ̀rọ̀ sí Sardauna lẹ́nu. Bẹ́ẹ̀ ni kò tilẹ̀ lè wò ó lójú rárá. Ọ̀rọ̀ tí ọkùnrin náà bá sọ àṣẹ ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì kó ara wọn jọ nínú ọ̀tẹ̀ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀, tí wọ́n sì lo Sówẹ̀mímọ́ tó dá ẹjọ́ ẹ̀wọ̀n fún Awólọ́wọ̀, tó sì dájọ́ náà tán tó sá lọ sí ilé Sardauna ní Kaduna. Àsìkò tí ọkùnrin náà lọ sí Kaduna yìí ní gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣépè fún, tí wọ́n sì ń pè é ní orúkọ burúkú nítorí ó hàn sí gbogbo ayé wàyí pé ọ̀dọ̀ àwọn tí wọ́n fi tipátipá mú un láti sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n náà ló lọ yìí. Àwọn ọmọ Yorùbá kan sì dìde láti sọ pé bí àwọn bá rí i nílẹ̀ Yorùbá, àwọn yóò fojú ẹ̀ rí nǹkan. Àwọn oníròyìn pàápàá kò dákẹ́. Ohun tí wọ́n sì ń béèrè ni pé kí ni Sówẹ̀mímọ́ wá lọ sí Kaduna ní irú àsìkò bẹ́ẹ̀? Kí ló dé tí ọkùnrin náà kò rí ibòmíì sinmi ní gbogbo Nàìjíríà ju ilé Sardauna tí gbogbo ayé mọ̀ ní ọ̀tá Awólọ́wọ̀ lọ? Nígbà tí ọ̀rọ̀ náà gbóná mọ́ Sówẹ̀mímọ́ lára, ó sá kúrò ní Kaduna, ó sì fi òru wọ ìlú Èkó láì jẹ́ kí ẹnikẹ́ni rí òun. Bí wọ́n ti wá dájọ́ ẹ̀wọ̀n fún Awólọ́wọ̀ yìí o, ohun tí àwọn ẹgbẹ́ rẹ̀ àti àwọn olùdámọ̀ràn ẹgbẹ́ òṣèlú rẹ̀ nílùú òyìnbó sọ ni pé kí Awólọ́wọ̀ pe ẹjọ́ kòtẹ́milọ́rùn kíákíá. Wọ́n ní kó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n Awólọ́wọ̀ takú. Ó ní òun kò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn kankan mọ́ nítorí kò sí ohun tí òun yóò rí gbà níbẹ̀. Òun kò lè rí ìdájọ́ òdodo nílé ẹjọ́ náà. Ǹjẹ́ kí ló dé tí Awólọ́wọ̀ fi sọ pé òun kò lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn?
ohun tó sọ fún wọn ni pé kí wọ́n wo ẹnu ilẹ̀ kí wọ́n wo ẹnu ẹ̀kọ́. Ó ní ṣe bí àwọn náà mọ̀ pé adájọ́ àgbà Adétòkunbọ̀ Adémọ́lá ni yóò dájọ́ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà. Nígbà tó sì ti ń ṣe báyìí pẹ̀lú òun láti ilẹ̀, irú ẹjọ́ wo làwọn èèyàn wá rò pé yóò dá fún òun. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ rẹ̀ fi dandan lé pé kó lọ pe ẹjọ́ náà. Òun náà sì ṣe bẹ́ẹ̀. Ó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn síwájú adájọ́ àgbà Adétòkunbọ̀ Adémọ́lá. Kí ló wá ń ṣẹlẹ̀? Ẹ tún máa bá wa pàdé, ẹ máa bá wa bọ̀ nínú ìtàn Awólọ́wọ̀ tí à ń sọ lọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn Báfẹ́mi Awólọ́wọ̀ bó ṣe lọ sẹ́wọ̀n wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédéé àkókò yìí o.